a mọ̀ kú oríire òní ni ọjọ́ àràfá ọjọ́ gbígbàdúrà ọjọ́ tí ọlọ́run máa kádàrá oríire fẹ́ dà á tí ó kú nínú ọmọ náà òní lọ́jọ́ ìmọ̀jẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama ó sọ pàtàkì ọjọ́ àràfá fún wa pé lára àwọn ọjọ́ àti àsìkò tọ́lọ́ máa gba àdúrà ẹ̀dá lórí àlámọ̀rí tẹ́dà bá ń bùkátà òní ìjẹ́ kan bẹ́ẹ̀ o ìrẹ́ bàbá ìrẹ́ mọ̀mọ́ tẹ̀ ń wò mí ẹ̀yin náà subscribe sórí péjì Imam Olúwakẹ́mi TV pẹ̀lú àna ọlọ́run àràfá ọdún yìí tó bá dọdún tí ń bọ̀ ọlọ́run ní sílẹ̀ wò èmi àti yín náà insha allah rahman kálẹ̀ máa ṣí àríkà máa fọ́ káàkiri ẹ̀jẹ̀ ká bò dálẹ̀ yálà lórí Facebook wa ni o àbí lórí Instagram ni o ẹ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògo tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò sì ju àná ẹ̀ wá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bọ̀ ń bá bọ̀ òní yìí ẹ má jẹ́ á fi ṣeré o gbólóhùn kan ń bẹ tó jẹ́ súnà fún wa látọ̀dọ̀ oúnṣẹ́ ńlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam láti máa wí gbólóhùn yìí kò sẹ́ni tí ó máa wí irú gbólóhùn báyìí lọ́jọ́ òní yìí wàláhì Ọlọ́run ó yọ́nú sí kò sẹ́ni tí ó máa wí irú gbólóhùn báyìí wàláhì Ọlọ́run ó dùnnú sí kò sẹ́ni tí ó máa wí irú gbólóhùn báyìí lọ́jọ́ òní yìí yóò máa rí gbígbà àdúrà ojú ẹsẹ̀ kí làdúrà náà ni pé lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe àlùwàlá tán ẹ lè yan náfìlà tó bá wù yín bí ó bá sì wù yín lè bọ́ yẹn náfìlà wọ́n ní tó dá ń bẹ̀ ni pé ẹ̀sà wà ní mímọ́ tẹ́ bá ti wà ní mímọ́ ibi tẹ́ ti fẹ́ ṣe àdúrà yìí ẹ jẹ́ kọjá ètò ọmọ ibi tó dá náà ni pé ẹ lọ mọ́ṣáláṣí gbogbo àtàgbà à ń wá ètò ayé káàkiri Ọlọ́run ní máa fẹ́ dà lówó Ọlọ́run ní máa fẹ́ dà ní nǹkan ẹ̀dọ́ lágbára láti ṣe nǹkan láyé àtẹ́lọ́ wa fẹ́ dà ìpèníjà téèyàn bá ní láyé wàláhì fi àdúrà yìí fi kojú rẹ̀ Ọlọ́run wọ́n mọ̀ bí ọ́ pẹ̀lú gbólóhùn yìí ìtumọ̀ gbólóhùn àdúrà tá a fẹ́ sọ yìí wàláhì á sọ fúnra wa lẹ́yìn náà fi lè mọ̀ pé pàtàkì ń bẹ nínú Islam ẹ̀sìn Islam ẹ̀sìn òdodo ní ẹ̀sìn Islam ẹ̀sìn tí ọ̀dàrú ní ẹ̀sìn Islam ẹ̀sìn tó lálùbáríkà ní kí náà ní gbólóhùn náà a mọ̀ sọ pé la ilaha illallah wahdahu la sharika lahu lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir ìwọ tí ọba gẹ̀ẹ́tì ẹ̀ bá ṣe wí yìí o lè mú gègé ìkọ̀wé rẹ àyítákàdá kọ́ ọkọ́ lẹ̀ kọ́ máa jẹ́ àǹfààní fún ọ àti fáwọn tó jẹ́ àwọn mọ̀lẹ́bí wa náà ìyẹn ìgbà lè pa àwọn ọmọ ajókòó kápọ̀ àwọn ajá ajókòó kápọ̀ ọkọ̀ àwọn ẹ̀jẹ̀ tàbí alágbọ́já ẹ má lọ bì kankan lọ ẹ jẹ́ káká sàdúrà yìí àdúrà yìí jẹ́ kan lára àwọn súnà ó ń sẹ́là Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́ni tí ọba sí ní ájì ní o kí náà ní gbọ́dọ̀ ni pé la ilaha illallah wahdahu la sharika lah lahul mulk wa lahul hamd wa huwa ala kulli shay'in qadir àdúrà yóò jù báyìí lọ bí ó ti jù báyìí lọ in tí ń bẹ́ẹ̀nù rẹ̀ kìí ṣe kékeré ìrẹ́ bàbá ìrẹ́ màmá ẹ̀yin aṣíwájú atẹ́yìn wò mí ẹ̀yin àfáà wa ẹ̀yin náà ti ká dọ́gbọ́ túmọ̀ àdúrà yín tẹ́ ti mọ̀ náà ni akíní ìṣubú àdúrà náà ni pé lẹ́yìn ìgbà tá a wá sọ lọ sọ́dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́ ẹni òfò ẹni kàlákà àwa bẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run pé bismillahirrahmanirrahim òun náà lọ́ba àjọkí ayé òun náà lọ́ba àṣàkí ọ̀run òun náà bẹ kí bẹbẹ tó máa bẹ nígbà tí ọba sí bẹbẹ bá Ọlọ́run ní òtún máa tó bẹ lọ kán ní kése òun lọ́ba àná òun lọ́ba òní òun lọ́ba ayérayé àwa sọ pé la ilaha illallah kò sí ọba kankan tó dàbí Ọlọ́run o ọba tá a ròyìn yóò wàláhì kò láfiwé wàláhì kò láfijọ wahdahu la sharika lahu ọba tá a ròyìn wàláhì ọba àṣọ ní ọba ọ̀kan ṣoṣo lọ́hùn oneness of Allah and there's no God except him which is Allah la sharika lahu ọba tá a ròyìn náà ni ọba tí ò lórogún ọba tí ò bímọ ọba tẹ́nìkan ò bí ọba tí ò níyàwó ọba tí ò lẹ́gbẹ́rá ọba tí ò lẹ́nì kankan la sharika lahu ọba tí ò ní mínísítà kankan pẹ̀lú àwọn iṣẹ́ báyìí tí mo fẹ́ ṣe oúnjẹ tí wọ́n rẹ̀ mí ẹ lọ́ bá ń ṣiṣẹ́ báyìí kò sí bẹ́ẹ̀ fọ́lọ́wọ́ bá oníran oòrùn oníran òṣùpá olójó kó tutù olójó kí làwọn ọmọ yọ ń sẹ́mà la sharika lahu Ọlọ́run gbèsè lẹ́nì kankan wahdahu la sharika lahu lahul mulku Ọlọ́run tá à ń sọ yo òun náà ni ọba tẹ́gbẹ́ agbára ń bẹ lọ́wọ́ rẹ̀
jọ̀mọ́ kò sẹ́gbà lọ́wọ́ ẹnì kankan gbogbo àwọn tẹ́ ń wò ní gómìnà ní pírẹ́sidẹ̀ntì jọ̀mọ́ kò sẹ́gbà lọ́wọ́ wọn lè kú bẹ́ẹ̀ ọjọ́ kan wọ́n débẹ̀ ọjọ́ kan náà wọ́n kú omi ẹlòmíì ò ti gbàpò lẹ́yìn wọn ẹnì kan wọ́n lè gbàpò lẹ́yìn ọlọ́run òní ti ń bẹ tó ti ń ṣe é bọ̀ kẹ́lì kó aláhìláhìlá ẹnì kan ò lè ṣe kankan wàláwùlà hamdu jọ̀mọ́ òun náà lọ́pẹ́ tọ́ sí ìjíláyé wa láàárọ̀ yìí ọpẹ́ tọ́ sí àbí ọ̀tọ́ sí jọ̀mọ́ ọpẹ́ tọ́ sọ́lọ́ ọba wàláwùlà hamdu ìsúláyọ̀ wa ta lọ́pẹ́ tọ́ sí jọ̀mọ́ alhamdulillah ẹ jẹ́ ká máa fi àwọn ẹ jẹ́ ká máa fi ṣe àṣkáàr fọlọ́n la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ọba tá a ròyìn jọ̀mọ́ òun náà lọ lágbára lórí gbogbo nǹkan pátápátá ọlágbára lórí èmi tí mò ń sọ̀rọ̀ lọ́rọ̀ fi ń jáde lẹ́nu mi tó bá ní kọ́rọ̀ ọmọ jáde mọ́ kò sẹ́ni tó lè mú jáde jọ̀mọ́ ọlágbára lórí mi mo fi ń láǹfà láti lè máa rí yín ọlágbára lórí mi mo fi ń fetí rẹ̀ gbọ́rọ̀ ọlágbára lórí mi mo fi ń rìn lórí ilẹ̀ ọlọ́run ọlágbára lórí mi mo fi ń lè jẹun nírọ̀rùn ọlágbára lórí mi mo fi ń lè ṣe gbogbo tí mo ṣe nírọ̀rùn láwùlì múlìkù jọ̀mọ́ ọba alágbára lọ́lọ́run wàláwùlì hamdu jọ̀mọ́ ẹjẹ́ àná ò dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọpẹ́ yẹ wá ní tàbí lè dúpẹ́ pọ̀ lọ́dọ̀ ọlọ́run ojú tá a fi ń rìnà ara ọpẹ́ ni etí tá a fi ń gbọ́ràn ara ọpẹ́ nu ẹni tá a fi ń sọ̀rọ̀ ara ọpẹ́ ni ọwọ́ tá a fi ń bu òkèlè tá a fi lè jẹ àmàlà tá a fi lè jẹ ìrẹsì ara ọpẹ́ ni ìmọ̀ lọ́wọ́ ara ọpẹ́ ni ìjọ máa bọ́ wa ara ọpẹ́ ni tọ́lọ̀ òjò béwu kankan dé àtúfẹ́ sùn ọlọ́run ní á sùn láyọ̀ àtúndí láyọ̀ àtàláfíà náà ara ọpẹ́ náà lélẹ̀ náà ẹlòmíì bẹ bá a ṣe ń sọ yìí ẹlòmíì sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí mọ̀ wulẹ̀ sunkún mọ́ bùkárà tẹ́rísí bíyà òyìnlọ́dọ̀ gbígbàdúrà mọ̀ wulẹ̀ banújẹ́ mọ́ bóyá lórí ọmọ ni o bóyá lórí ìyàwó ni o bóyá lórí ọkọ ni o mọ̀ banújẹ́ mọ́ ọlọ́run ti ṣèyanu fún wa anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó lọ́jọ́ àràfà ọjọ́ gbígbàdúrà ni tọ́lọ́ máa bókun òun náà kò lọ́rọ̀ ọmọ anabi Ádámù ẹ̀yin tẹ́ ń wò mí ẹ̀yin náà gbìyànjú láti subscribe sórí péjì yìí Imam Olúwakẹ́mi TV lórí YouTube yín pẹ̀lú ògo tọ́lọ́ ẹ bá a fọ káàkiri pẹ̀lú ògo tọ́lọ́ gbígbàládùn àwọ̀ jẹ́ o insha Allah ọjọ́ òní ẹ má jà á fi ṣeré o ọjọ́ òní ọjọ́ gbígbàdùn àní pẹ̀lú ògo tọ́lọ́run láti wákàtí ọlọ́wọ́ bí àbùkátà wa insha Allah ojú ọdún tí ń bọ̀ ọlọ́wọ́ sọ wá náà ní aláàjì yóò sì wá ní aláàjà àwọn tó ti wá bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ọba Allah dákùnbà àtẹwọgbà iṣẹ́ ájì wọn ó ṣe ní ájì mọ̀búrú insha Allah subhana rabbik rabbil izzati amma yasifun wassalam alal mursalin walhamdulillahi rabbil alamin.